Kò sí nǹkan kan náà. Ilé ti mọ́. Wọ́n kọ́ tágó wí ni. Ẹ káàárọ̀. Ẹ kú ọjọ́ bí ènìyàn. Àṣeyṣe àmọ́dún. Àmín. Ọdún owó, ọdún ọmọ ilé gígùn àlàáfíà, àìkú tí í ṣe bálẹ̀ ọ̀rọ̀, Ọlọ́run àjò bẹ́ẹ̀ fún. Àmín. Ó wà ní fọdún ìṣàṣemọ́ àwọn ọmọ tí Ọlọ́run fún wa á dàgbà, á dògbó. Àmín. Àní mojú rẹ̀ lágbára Ọlọ́run. Àmín, àmín. Happy birthday. Oh, thank you. Love you too. Thank you so much. Birthday to you. Happy birthday to you. Happy birthday to you, mommy. Happy birthday to you. Cake. Anyway, ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé. This is a big surprise for me. Ṣẹ́rí láti inú ọkàn mi báyìí, inú mi dùn, ayọ̀ mi kún. From the bottom of my heart, I say a big thank you. Ẹ ṣé gan ni. Ẹ ṣé o. Ẹ wò madam, ẹ deserve èyí tó ju báyìí lọ. Torí ẹ̀yin náà ẹ ń ṣeré fẹ́ bí ẹ ń ṣe fara àtọ́júlùmọ̀ ẹni tẹ́ mọ̀ rí gan-an oúnjẹ nínú ọlá yín torí ọ̀lẹ́ jẹ́ kí ni ní bí sí wa. Oh, thank you so much. Thank you. Madam, èmi wá dúpẹ́ fún oore tẹ́ ṣe fún ìdílé mi. Ọwọ́ yín á máa ròkè o. Ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò. Ẹ ṣé happy birthday once again. Ẹ bá máa ní ìdílé. Thank you very much for that. Happy birthday. Thank you. Baby, photo. Ayẹkẹ́. I love you. In fact, ṣe látọjọ́ tí mo ti rìn, mi ìrírú yín àti dádì rẹ̀. Kéèyàn máa mọ̀yàn rí, kó dẹ̀ ràn lọ sílé ìwé, kó tún gbà sílé. In fact, a dúpẹ́ lọ́wọ́ yín gan. Ọlọ́run á máa lọ́ra ẹ̀mí yín àti dádì náà. Ẹ máa lọ láyọ̀. Ẹ máa borí. Yeah, thank you very much. Orí iṣẹ́ gbogbo nǹkan tí
Ọlọ́run bá fún ẹ̀dá láyé right Ọlọ́run ti bá fún ẹ lówó ó ní mo fún ẹ lówó yìí fún ìdílé ẹ ìyàwó ọmọ ara àti people around you bí àkọ́ àṣẹ sọ nìyẹn so tó bá fún ẹ ní kankan tó o bá lò bó ṣe ní pé kó lò ó máa lo account fún jọ́gbìn ẹ̀rọ̀kẹ́mọ̀ abọ́mọ̀ ni. sir ẹ̀yin jẹ́ tó mọ̀ Ọlọ́run ni o ẹ tún jẹ́ tó mọ̀ Ọlọ́run nítorí pé ọ̀pọ̀ èèyàn ni Ọlọ́run ṣe báyìí fún tí ò fi mẹ́bí tí ò fi mara ṣùgbọ́n ẹ̀yin ẹ fi mọ everybody. ẹ ṣe gan. Daddy a máa spell Alan tábà yẹ lórí h yẹn ẹ máa gé kéèké ẹ máa gbọ́ lórí ọmọ mi. Kébì kan bá fa wálẹ̀ ní tèmi. ẹ ní àdúrà bẹ́ẹ̀ ṣe sàn. Right. Okay. Daddy, ẹni tí mo rí ẹ rí o, ẹ kú àbójú bá. Olódùmarè kọ́pá. Kọ́pá ṣọ́. À ń jù wọ́n ṣe wí lẹ́jọ́ ìjà lára ò tán bọ̀rọ̀. Let's have your seat, sit down. Báwo ni? Ṣé everything wà okay? Èmi ò mọ̀ mo rò pé ó ti ẹ̀ ń ṣeré ni pé nígbà tó ń bá mi sọ oúnjẹ ta pé bóyá àná àbí ni o probably pé ó ń bọ̀ àìlé o mi mọ̀ pé orí lè serious pẹ̀lú ẹ̀. Mi ṣeré o ìgbà tí mo ti ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe tán ṣé mo jáde máa bọ̀ níjà rẹ̀. Alhamdulillah ọpẹ́ ní fọlọ́n ìsí ìrìn ogún ọdún ó ń bá kọ̀ọ̀la ìsí ìjọ kan ló kọ́ bẹ̀rẹ̀ ìwé tá à ń sọ yìí from primary school to secondary school to higher institution. Is it from higher institution lọ síbi tó ti lọ serve? Òun náà ní báyìí sìn kí ló tún kù. Ẹni ìwé tó ń tó kó lè fẹ́ kà sí o lè jókòó sínú ilé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣe ọ̀pẹ̀ ní fọlọ́wọ́n bá. Ìwé náà tí ó wá parí bí ìgbà tí wọ́n bọ́ sí òmìnira ara ẹ̀ ní ò ní gbòmìnira kú o. Wà á tẹ̀yàn láyé ẹ̀ wà á tẹ́gbẹ́ wà á tágbà wà á tó èèyàn gidi tó máa sọ fún ẹni gbogbo gbà pé anytime any day inú ilé tó ń wò yìí just see me as a father right kò dé máa wọ mama tó dùn yìí as a what as a mother má rí rẹ rí kó bí abalẹ̀jọ ní bí ó ti yẹ. ìṣòro nígbà tó ń bá mi sọ̀rọ̀ ń jẹta èmi rò pọ̀ ṣeré ni but immediately ni mo ti sọ fún àwọn ọ̀rẹ́ mi pé ọmọ mi tí màá rí màá sọ pé òun bọ̀ alẹ́ mi mọ̀ bóyá òótọ́ àbírọ̀ o wọ́n dẹ̀ jẹ́ kí n mọ̀ pé anytime tó bá ti dé pé iṣẹ́ ẹ ti wà ńlẹ̀. Ẹ ṣé gan sir. That's right. Thank you sir. Ṣé àwa lè débẹ̀ kán béèrè gbọ́ nǹkan tó bá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ bóyá wọ́n lè ní kó dúró àbí kó wàrà resume ní ọjọ́ Monday but níjọ́ Thursday ọ̀túnla àti máa débẹ̀ ní lágbára lọ́hùn. Ẹ ṣé gan mọ́ mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ dáadé. Ò rí pé ó fọ́ǹbù. Ọ̀ya ọbẹ̀. Mọ́ mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ dáadé. Ẹ̀hún tó bá yẹ kí èèyàn ṣe a máa ṣe ẹ̀hún táwa ṣe fún ọ Ọlọ́run á jẹ́ kí ìwọ náà kò ṣerú ẹ̀ fọ́mọ. No problem my dear no problem Ọlọ́run á gbàdúrà ẹ̀ Ọlọ́run á dúró tì ẹ́ gbogbo ohun tí o bá dáwọ́lé a máa yọrí sí dáadáa ní àṣẹ Ọlọ́run ọba. Ó nọ́mà àtẹ ó máa máa ṣíyàn báyẹn sìn nítorí mo rí pé ó dọ̀ mí mo ti ń wà àwọn ó dọ̀ lẹ́ Haúsá kankan yẹn kásìtẹ̀ kò fi dáadáa sí i. Ẹnà mo ń pẹ́ dàgbà ìgbà mélòó náà ni alhamdulilayi. Mọ́mí wa dáàdi wa ẹ ṣé gan-an fún orí ńlá bàtàbàtà tẹ̀ ṣe sínú ẹbí wa yìí. Bí mo ti fẹ́ rówó tí mo fẹ́ fi rán ọmọ léèwé ẹ wá mọmọ náà ẹrùn lọ láti ilẹ̀ débi tó dé yìí Ọlọ́run Elédùmarè kò ní fọwọ́ àbùkù kankan yan àti tó mí àti tí ò mí lágbára Ọlọ́run tíṣu àwọn ọmọ náà bá dé máa jiná kò ní jó yín lẹ́nu ẹ ṣé mo dúpẹ́ gan-an inú mi dùn ayọ̀ mi dẹ̀ kún bí mo ṣe jókòó yìí Ọlọ́run á jẹ́ káyọ̀ tí náà kún dálẹ́ bẹ́ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. A kì í dúpẹ́ ara ẹni à ń dúpẹ́ ara ẹni
mi ò mọ iye ijọ́ tí ẹ fẹ́ dá ọpẹ́ ọdún ọpẹ́ tẹ̀lé ní mo ijọ́ fẹ́ dàgbà ilé ayé tí wọ́n yìí ọlọ́run máa rán yàn láti ṣe nǹkan kan tó o bá ṣe ẹlòmíì máa padà ṣe ìtìjú ló máa jẹ́ fẹ́ni tí ò ṣe yẹn ìtọ́lọ́run wọn làwọn ń ṣe àwọn ọmọ tí wọ́n ṣe àmọ́ bí tó ń lọ ní àmọ́ bí tó ń lọ ẹ wo ẹ fọ̀rọ̀ pẹ́ náà pẹ́ sílẹ̀ jàre. ọmọ ìdábì wa mọ́mí wa ẹ jẹ́ àdúpẹ́ ẹ ṣe gan-an ni ọmọ tí ẹ ti ń bá wa tọ́ láti primary school tó fi jáde ìwé gíga ó yẹ ká dúpẹ́ lágbára ọlọ́run àwọn nǹkan tí yín náà èso onífọwọ́bàjẹ́ kan o àwọn ọmọ tí yín náà màmá bálà nípàdé o ìkan tó ń mí àtẹ̀yí tí ò mí nù kan yín kò ní rí bàjẹ́ ọlọ́run á wá dá gbogbo àwọn ọmọ náà sí fún wa ẹ ṣé àdúpẹ́ o ẹ ṣé gan ni sà. kò sọ pé àti wípé ọlọ́run ọba gan ló yẹ ká máa dúpẹ́ fún ohun gbogbo lọ́pẹ́ yẹ àìmọye òbí tó ṣe wípé wọ́n máa rán ọmọ wọn lọ sí iléèwé àwọn máa lọ máa kẹ́gbẹ́kẹ́gbẹ́ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ náà pé tí ẹ ò rí bẹ́ẹ̀. ṣe é rí pé ọ̀nà pẹ́ yín pọ̀ gan ọlọ́run ni kẹ́ máa dá gbogbo pẹ́ fún kì í ṣe àwa ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ló wà tó jẹ́ pé tó bá bomi sílẹ̀ láì nílé ibi tó wà ibẹ̀ ló máa wà wákàtí 8 àdàgbà tí ò lè pààyàn àmọ́ tẹ́ bá délé ìwé tá ní àwọn ọ̀rẹ́ tẹ́ bá gbọ́ títọ́ mọ́ mi pa ẹ̀rọ ló wọn báyìí òun nìyẹn náà ó jọmọ gidi tí ò bá ń ṣọmọ gidi ni màá ti pè é tipẹ́tipẹ́ pé ọ̀nkú ẹjọ́ ẹ wá mú pọ́ṣírọ́ ṣe ń sìn. ẹ sà àdúpẹ́ fọlọ́run pé ọlọ́run ò jẹ́ kí tiẹ̀ rí bẹ́ẹ̀ àmọ́ ó tún bá ń ṣàlàyé ọ̀rọ̀ kan lójú mi tó ń jẹ́ bí kàyéfì lójú mi ó ní ìgbà tóun ti jáde iléèwé pé ẹ̀tún ti bóun ríṣẹ́. dandan níṣẹ́ àbẹ́mọ̀ ni dólè nìyẹn àbí ọmọ tí aran lọ síléèwé tó kàwé já tí ò kóbe sí wàhálà àṣà ni sọ pé kó kàwé tó kó máa fi sùn sílé ó máa fi ṣiṣẹ́ náà ní ó ti yé sìn so ní báyìí sìn àdúrà tí màmá gbà ní pé ọkọ ọba àdáọba kọ́ lọ́ máa jẹ kó ṣalẹ́sẹ̀ kó má ṣẹ̀ṣẹ̀ gbé ṣe mọ̀ pé nísìnyí ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ sìn tọrọ kọ́bọ̀ kan àti máa wà lápẹ̀ gbogbo àwọn ọmọ tó ń jọ ṣe sìnrìn nílé ìwé yẹn wọ́n máa pàdé ara wọn àdúrà yẹn wà lọ́wọ́ tí pé tó ìyàwó bí ìyá ẹ̀ nìkan náà kó jogún fún àdúrà tí màmá gbà nìyẹn ibi tó ríṣẹ́ sí ọlọ́run bá gbàdúrà ẹ̀ gan bẹ́ẹ̀ nítorí pé owó gidi náà máa sọ fún bẹ́ẹ̀ ó ti yẹ yín àsìkò tẹ́lẹ̀ náà máa jẹ́ wọn mọ́ nìyí àdúrà yẹn ṣe pàtàkì nítorí pé kí ni àjọgbélà gan ó ti yẹ yín. dájú wa mọ́mí wa ẹ jẹ́ àdúpẹ́ igbákejì ọlọ́run òun lẹ jẹ́ fún ìdílé wa yìí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan. ẹ ṣé gan ni o ẹ ṣé o dájú wa ẹ ṣé gan ni o. Túráyọ̀. Óyá. Ẹ lọ fẹ́ tébù fún gbogbo wa. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ bá ń yọ̀ǹda wa kálẹ̀ tètè máa lọ sá. yọ̀ǹda yín kí wọ́n fẹ́ lẹ́ ìtumọ̀ yìí tẹ̀sán yẹn. títọ́ mò ń wò pé àti tètè rí ọkọ̀ fẹ́ràn pé bí tá a ti wá nọ̀sẹ̀ díẹ̀. wọ́n ẹ ló yẹ kẹ́ ẹ ti rò kẹ́ tó kò lè pé ibi tá à ń lọ yìí o iye wákàtí báyìí la máa lo goslo máa mú o àti lóde kan fẹ́ ṣe wá lálejò bẹ́ẹ̀ bá máa forúwọlé ẹ̀yà forúwọlé bá dẹ̀ máa débi tẹ̀lé jẹun. kò sún ta fẹ́ ṣe fún mi. Ìrètò òpin fún mi kó má fò mí. Ìrọ́tò yan mí yan má jẹ́ ń jẹ́ tán. Àbí sọ́gbàrà ọ̀tọ̀ dé. Àbí sọ́gbàrà èmi ò bá tó. Ọlọ́pẹ́ wá gbà mí. Ìbò ni wọ́n wá gbà. Àṣẹ̀dá yan mí. Ẹgbẹ̀lẹ́, ìjọ mẹ́ta, sọ́wọ́ ń yá. Báwo ni gbogbo nǹkan? Ṣé mo bá àwọn ọ̀gá yín lé báyìí? Ọwọ́ àlè mà. Ọwọ́ àlè. O ṣe ẹ̀ǹdẹ́. Kásán o. Ẹ jọ máa tálẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n ní Ṣẹ́gun ni mo béèrè. Láti bọ̀ mọ́. Tó bá sọ pé èmi ni màmá ẹ̀. Mo ní ẹ bá bínú mọ́. Mi bínú mi ká sọ. Ẹ wọlé máa yẹ lọ fún wọn wá. Thank you. O ṣe thank you. Káwọn gbà.
ọkọ mi ká sọ ní dáadáa ìjọ mẹ́ta. ẹ jẹ́ kàn pé báwo ni gbogbo nǹkan. àti pé ẹ má bẹ̀rù pé mo pẹ́ kékeré lè fi actually mo wà ní toilet. mi ò bínú mo rọ́mọ kan tó wá sílẹ̀kùn fún mi nsìn n ò sì rojú ìrìnnà ilé bó ló ṣe jẹ́. mọ́mì mi ẹ ti wà too inquisitive jù gbogbo nǹkan lè má fẹ́ mọ̀ díẹ̀ pápápápá bó ṣe ń lọ bó ṣe ń bọ̀. anyway báńkì lè rí yẹn àṣẹ̀ṣẹ̀ gbà sọ́dọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ gbà sọ́dọ̀ bẹ́ẹ̀ tí wọ́n àtọkùnrin sọ pé ẹ̀ní gbẹlòmíì mọ́ lẹ́yìn àwọn tẹ̀ tí rán jáde níléèwé. Bàbá mi ti dáadáa ni ẹ kújọ́ mẹ́ta báwo ni gbogbo nǹkan. ọ̀pọ̀ ẹ̀fọ́ ló ń wá yìí. ẹ kú lu wa yìí ẹ ṣeun à ń ti wẹ́rẹ́wẹ́rẹ́. ẹ kú ìtọ́jú wa. ọjà rí àwọn. Olúwa wà pẹ̀lú yín o. díẹ̀ ò rí mọ́ sí ni. wọ́n rí báńkẹ́ wọ́n wá ń sọ fún mi sí wípé ṣe bá sọ wípé àní gbogbo mi sọ́dọ̀ mọ́. òótọ́ la sọ bẹ́ẹ̀ nígbà kan ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ máa kọ́ mọ́ yàn orí ò lópin rárá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wà lójú títí mẹ́ẹ̀ tí wọ́n lè dènà lọ́wọ́ tí wọ́n rí èèyàn tó máa ṣe fún un tá a bá rẹ́ nìkan tó ní ìdùnnú tá a bá ṣe fún un bí ìgbà tí ẹ̀ wá bínú ọlọ́run àwọn ọmọ tiwa náà lábí kalẹ̀ ìyá ló takó sí pé táwọn ọmọ bá ti kàwé tán ìlú ìbúlò fẹ́ kàn lọ tí wọ́n bá débẹ̀ àní ìyá àní bàbá bí àwọn kan ló máa ràn wọ́n lọ́wọ́ sọjá ká ṣe bàtà lè ṣe. bẹ́ẹ̀ni àmọ́ orí níwọ̀n o. bẹ́ẹ̀ni ma. orí níwọ̀n o ẹ ní sórí tó máa bu yín lọ́wọ́ o. àmì o ẹ ní sórí sí i. àmì o kò jẹ́ tọ́rọ̀ tí mo ti jẹ́. kò sí wàhálà ṣe wọ́n. ìrànlọ́wọ́ táwọn ọmọ yìí ṣe fún wa ò ń ṣe kékeré. àwọn ọmọ tiwa nìyẹn tó bá lọ sí school àwọn ọmọ inú máa ń ràn wá lọ́wọ́ wọ́n bá wa mú gbá wọ́n bá wa máa wò ìtò máa lọ sí shop mélòó la fẹ́ ṣe inú ẹ̀. gbogbo ọlọ́run àmọ́ wà pẹ̀lú a máa fi bẹ́ẹ̀ sọ ẹ̀mí sórí sí. Jọ̀wọ́ dá mi láre, bàbá má jẹ́ n jẹ̀bi. Ayọ̀ ni mo fẹ́, Ọlọ́run dá mi láre. Jọ̀wọ́ dá mi láre, bàbá má jẹ́ n jẹ̀bi. Ayọ̀ ni mo fẹ́, Ọlọ́run dá mi láre. Ìfẹ́ Ọlọ́run là ń ṣe tá a bá Mọ́mí. wọ́n ṣì wà ní báyìí. bẹ́ẹ̀ àwọn tó pẹ̀ lọ. Dáàdì ti gbọ́n wọn lọ. ókè ń bà mí. ṣẹ́yìn lẹ́lẹ́dẹ̀ mo ṣì wá nílé mi. mi ṣe ṣetán. ṣe ti jẹun. mi ò tí jẹun. àwọn tó yẹ kó sáàbẹ̀ wọ́n ti lọ sí sùkúl. wọ́n bẹ̀rẹ̀ bá orí ìlànà máa jẹ́ ìbàjẹ́. ẹ̀yà kan bá ń kẹ́ ìṣá. anyway ọlọ́run ní pa náà fún mi. ẹ̀yìn tí a bá ṣe tán sẹ́fà lọ́jọ́ kí mi lọ. Love you guys. Bye. Bye, my ciao. Bye. Jump. That makes sense. Not so pressing. Really, because you're imagining. Imagine. My bad. Sorry, man. Yes, Yeah, look, we're back. Bankedono, ṣé o miss me? Fẹ́mi, mi ò miss ẹ mo jókòó sí balasi nǹkan. Miss me mo ní o jẹun, olóòjẹ, kò mu, omi tó ló máa mu. Òun náà ló mu yìí náà. Darling, no watch wetin. Okay, bí ṣe ti rí ẹ mo ti yọ. Ó ti yọ bó ṣe rí mi. O ṣọ́. Lọ́bù. Mo láti máa lọ lé. Mo ní one or two things mo gbọ́dọ̀ ṣe fún mọ́mì ilé. Ọmọ ẹgbẹ́ kò mẹ́kò tí lè lọ náà, ọjọ́ mo ti rí ẹgbẹ́ yẹn. Látẹ̀ nǹkan tí mo ti dé rí bá. Mo sọ ń sìn confirm ẹ sí pé o miss mi náà, báwo lè ṣe báyìí? Fìyẹn lẹ́nà. Ń bọ̀ náà. Ọmọ ṣẹlẹ̀ bí mo fẹ́ fi nǹkan kan wẹ́ bẹ́ẹ̀. Mo sí ọ̀sẹ̀.
Kí ló fẹ́ fi hàn? Kí ló fẹ́ fi hàn mí? Mo tẹ̀ sí ọ̀sán náà. Mo kàn máa wo ni màá kọ́ sáré òun ṣe máa lọ. Máa wọlé. Ọ̀sáré sì fẹ́ mọ̀ mí. Nìṣó. Máa wọlé máa ṣáà nìṣó. Màá fi wọlé sí. Ó fẹ́ para ẹni. Rárá mọ̀. Ló wá dúró ẹran tó tó ìsinú abọ́. Ó ń kó ẹran jẹ nínú pot. Ó ń jí ẹran jẹ. Ṣúrẹ́ kí ni problem ẹ? Sábà ní kó wá sí dining kó jẹun. Ó ò ní jẹun bẹ́ẹ̀. Àṣé nǹkan tó ń ṣe rè é. Ó máa ń jókòó síbẹ̀ wá máa kẹ́ran jẹ. Tó nǹkan tó máa ń dánwò nínú kitchen rè é. Ó ní ẹ má bínú mà. Wá ní oṣù sọ́run. Ó bẹ orí ara ẹ. Á jẹ ìṣóṣóṣóṣó wá lọ kàwé. Kó kàwé. Ó lóun ò kà. Kí ló dé? Mi kò ṣẹ́jú èmi náà. Orí mi ni ò kàwé. Orí ẹ̀ ò lè kàwé. Orí ẹ̀ ò lè kàwé. Àmọ́ orí ẹ̀ ó lè ka ẹran jẹ nínú pọ́ọ̀tù. Àbí orí ẹ̀ ó máa jẹ ẹran jẹ nínú pọ́ọ̀tù nìwọ fẹ́ yàn lọ ayé ẹ̀. Mo ṣe bẹ́ẹ̀ mọ̀ ọ́n ẹ má bínú. Lẹ́nu sọ́ọ̀n kò yẹ kí kò fẹ́ sọ́ọ́ má bínú òṣì kó borí ara ẹ̀. Tó bá yá lóun wọ́ọ̀tì wéètì ni mo wéètì rà lò tó wọ́ọ̀tì. Lájẹ̀ ẹ̀bọ̀ kó òṣì. Bákẹ́kọ̀ọ́. Tó bá ti dé kó sọ fún wípé kó lọ sí store kó lọ take stock wọn dúró dé nbẹ. Mo ti wá mọ̀. Ṣé o wà ókè ṣá? Tó bá sọ máa fọwọ́ fọ etí ẹ̀ mú gírí. Ó yẹ kí n ya píkítọ̀ ẹran tó ń jẹ yìí níbi tó ti gbé sẹ́nu. Kí bẹ́ẹ̀ gbé sórí Facebook kí wàá kọ alájẹ̀bọ́kọ̀ sí i. Orí òde kò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Yóò wọ́n mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ó wà lára ẹ̀ tó bá wẹ̀ kó ka tó bá wẹ̀ kó má ka problem sí ẹ ní future. Lóde òṣì. Má kà wà lára ẹ̀. Ìwé ní tàbí ọba wa bí wàá ṣáà máa ṣe nǹkan ní ṣáà. Ṣé ó dáa kó wá bí kò ṣọ́wọ́ lọ ni? Wọ́n kò ní láìkí ẹ̀ dà. Fẹ́ máa lọ lérè mi. Ṣọ́ àbí wàá kó sùn sí. Sùn bíbá o, èyí tó ṣe ètò ẹ̀. Ǹbẹ̀ o, mo ní nǹkan tí mo fẹ́ ṣe nílẹ̀. Ìgbà kò fi gbé káàpù. Fẹ́mi owó ìkéré náà. Kẹ̀ báwo ṣe ń sọ̀rọ̀ báyìí? Student bíi tiẹ̀ lèmi náà mo ṣiṣẹ́. After all, ṣó yẹ kó tiẹ̀ máa complain ṣá? Àwọn ọmọ àbò olówó. Ọmọ bàbá olówó dà. Bàbá olówó mo yẹ ọmọ tó ń bí. Ọkọ̀ gbà mí tán ni, ọkọ̀ help me. Ló ń dán báyìí. Sáwọn náà bí mi. Owó jẹ́ máa lọ jàre. Gbogbo tó kù lọ́wọ́ mi gan-an kó fún ẹ. Ó bẹ́tà jẹ́ ti ẹ̀tọ́ àpò ẹ̀kẹ́. Fi mí jàlá. Ọmọ ẹ̀ka wọ̀. Báwo ni fẹ́mi? Ṣé fídíò yẹn ọ̀kẹ́? Kò sí problem kankan. Ṣé o ti ṣe oúnjẹ? Bẹ́ẹ̀ ni oúnjẹ ti rẹ́dì. Bẹ́ẹ̀ni lọ sí mi wá. Fine ma, everything wa okay. Kọ̀ọ̀kọ̀ ká balance àwọn ní granite. Kí ó ní 50,000 naira kan tó yẹ ká fún un. Bẹ́ẹ̀ ni ma. Jọ lọ gbé báàtì mo gbé jáde láàárọ̀ yìí. Lọ gbé wá lókè. Bí ẹni pé mo mọ̀ pé mo máa ní ìdí 50,000 naira
mo kàn jù sínú báàgì ní kí tó kúrò store láàárọ̀. irọ́ nǹkan tí mo ní mọ̀. eléyìí ò tó bẹ́ẹ̀ kó tí ọwọ́ 20,000. eléyìí ò pé 50,000 naira náà. mọ́mí báàgì yẹn tóbi ó ní pọ́kẹ̀tì oríṣiríṣi ẹ check in as zip ẹ máa ń kó sí kọ́nà yẹn náà. mo ti wọ everywhere àti ojú kan náà mo kò sí kò sówó kan náà seriously kò sówó kan mẹ́rin àgbẹ̀. inú ẹ̀ jí. wo má yọ rẹ lẹ́nu. Túráyọ̀ ló gba báàgì lọ́wọ́ mi nígbà tí mo dé láti store. ló bá mi pe Túráyọ̀ wá jọ ló bá mi pe wá. Ta ló kówó nínú báàgì mi? Lọ́kọ́ kówó nínú báàgì mi. Lọ́kọ́wó tó kù tó kù owó yìí lọ́kọ́ wá jọ lọ́kọ́wó wá. Mọ́mí, kí la máa ṣe sọ̀rọ̀ tí wọ́n á yọ báyìí? Honestly, ó ti sú mi. Ìmọ̀ nǹkan tá a máa ṣe sọ̀rọ̀ ó ti sú mi. It's getting out of hand. Túráyọ̀ kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ṣé kò kí n ṣàfihàn ṣá? Tó bá jí nǹkan tó bá ní kó lọ mú wá lọ mú nǹkan náà wá. Bọ́ kí ló dé? Ṣé à ń fìyà jẹ ni? Bá kó o. Ẹ jẹ́ nǹkan akẹ́kọ̀ọ́. Ọmọ ìmọ̀ ìfúnra. Ó fẹ́ máa 50,000. Ìwọ kó yẹn fún àwọn oní granite. Ṣé o ti dìde? Ó ṣe dìde wájú tó bá rọ́ọ̀lù ẹ̀ fún dànù. Olè. Bákẹ́. What's wrong? Mo wà níbi department yẹn. Okay, má pẹ́. Ṣẹ́gẹ́ wá sọ. Báwo ni? Mo wà. Mo ló ti jọba lọ. Come on, get inside. Ọlọ́run ò jẹ̀bi ẹnìkan, onífìgbà kan bọ̀ kan nínú. Ó ṣètò ayé rere fún wa. Ire tó pín fún mi kó má fò mí. Ìran tó yàn mí yàn má jẹ́ ń jẹ́ tán. Àfíìsì gbára ọ̀tọ̀ dé o. Àfíìsì tún gbé dé. Èmi yóò bá tòrò. Ọlọ́gbọ́n ẹ wá gbà fún. Onímọ̀ ẹ wá gbà fún.
Jagajan powerful. See your power. You're fine, no doubt. We're fine, but we're fine, Joe. I agree. Okay, let's do the normal picture. Smile for the camera. Smile. I'm too powerful. Something else now. Okay, take a kick. Hey! Oh! Easy! Mama, now you're one. Hey, take a time. Smile. Mwah. Yeah, pop. Ah, Daddy! Hey, go, Welcome, sir. Fine. Sure, okay. Fine, sir. Ṣẹ́gun. Sir? Michael, how are you? Fine, sir. Mommy ńkọ́? Oh, I'm okay. Oh, okay, sir. Okay, today? All right. Ǹjẹ́ ara ẹ̀? Okay. Yes, sir. All right. Take a kick. Record. I think so. What's this time now? Hello, Bankaban. Sure, okay. Have a seat. Mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ni ṣé ò ní purọ́ fún mi? No, Daddy. Are you sure? Èmi ni mo bí Ṣẹ́gun, right? Ọmọ mi ni wọ́n náà. Kí ló wà láàrin wa pẹ̀lú Ṣẹ́gun? Mi àti Ṣẹ́gun. It's like bí àbúrò mi ni Ṣẹ́gun ṣe jẹ́ sá. Àbúrò àtẹ̀gbọ́n relationship. Are you sure? Bẹ́ẹ̀ni sá. No, nǹkan tó jẹ́ kí n sọ báyìí ni pé èmi ni mo bí. Ọkùnrin ní obìnrin ni wọ́n náà. So if there's anything, máa hide there fún mi. Kò sí nǹkan kan láàrin wa. Bí àbúrò ló ṣe jẹ́ sí mi. Are you sure? Bẹ́ẹ̀ni, Daddy. Okay, no problem. Nǹkan tí mo kọ́ fẹ́ mọ̀ náà nìyẹn. Okay, sir. Ṣé kí n get you anything, sir? No, fẹ́ràn kan bó bá sọ fún mi lókè pé ó promise mi ní nǹkan kan lókè sí kò ṣe kíá. Ó ṣe.
Ọlọ́run ò jẹ̀bi ẹnìkan kò ní fi gbà kan bọ̀ kan nínú ó ṣètò ayé rere fún wa ire tó pín fún mi kó má fò mí rú. Àfíìsì tún gbèdé wá gbọ́ àfíìsì gbára ọ̀tọ̀ dé o ìjìnlẹ̀ èmi ò bá tọrọ ogún wáyé èmi ò bá tọrọ ogún wáyé àṣẹdá yan mi lẹ́dá ọ̀tọ̀ orí ìsáyé òjò orí ìsáyé kọjá òkè jìnlẹ̀ wáyé èmi ò bá tọrọ ogún wáyé àfíìsì gbára ọ̀tọ̀. ṣùgbọ́n pé mi ti máa sọ fún ẹ pé èmi ò fẹ́ kó máa kọ́ rẹ̀ reason tèmi dẹ̀ yé mi àṣírí ọmọ pé street làwa wà gbogbo bó ṣe ń lọ làwa mọ̀ and inú èmi ò ní dùn yẹ kọ́mọ wa lọ fún èmi ní bad report pé yẹn bébí tèmi apple of my own eye ó ń káwọn ọmọ kan èmi ò láìkẹ́. Akin báwo ló ṣe sọ̀rọ̀ báyìí. bàbá ibi lẹ wà sáfẹ́ǹsì kan. Fẹ́mi ò sí around ṣé kò sí. kí ló ṣẹlẹ̀ bra kí ló ṣẹlẹ̀ gangan. kí lorúkọ ìyàwó sáfẹ́ǹsì yẹn nù. Bánkẹ́ kí ló ṣe. Bánkẹ́ àbí ṣe ẹ̀gbọ́n bí ṣe ń bọ̀ ọ̀sìn ibi basketball court yẹn bí ṣe róhùn àti bọ̀bọ̀ kan nìyẹn àwọn méjèèjì ó kàn jókòó síbẹ̀ ló ń ṣe midimidi pẹ̀lú ra wọn ló ń ṣeré ìfẹ́ àríta gbangba. Bánkẹ́. ojú gbà mí tí o àǹtí yẹn ó dọ̀tí sáfẹ́ǹsì gan-an tẹ bá débẹ̀ dáadáa lọ́kàn ìṣọ́kàn ṣe játijàti ìta gbangba. níbi basketball court. wọ́n ṣe wà mẹ́ba yàrá. mi lè parọ́ fún yín náà tẹ bá débẹ̀ èrè nǹkan tí mi sọ. mi bọ̀. Akin o fẹ́ fi mí lé o fẹ́ máa lọ o fẹ́ tẹ̀lé wọn lọ. ó ṣàwọn pọ̀rọ̀ kan là ń sọ tẹ́lẹ̀ tó dé. ó mọ ẹni tó sọ yìí ni sórí bí o ṣe jẹ́ apple of my own eye bẹ́ẹ̀ lóun náà ṣe jẹ́ sí Fẹ́mi Fẹ́mi ò dẹ̀ sí around àwọn á pè mí kan rí pẹ̀lú ọkùnrin no jọ tí ọlọ́mí ní pẹ́ mi bọ̀ dúró. You're very stupid o níṣẹ́ ṣẹ́gun jẹ́ ká máa lọ léde ẹ̀. ibo lè lọ ẹ ń lọ ilé abẹ́ ń lọ bòmí. orí ìwọ òpin tí ẹ kó tó justify orúkọ pẹ̀lú wíńdò tó gbé sójú yìí idiot. kò sí wàhálà ọmọ ọkọ ti fẹ́ kó yíwọ agbóòrùn ara ẹ̀ bẹ́ẹ̀ rí sùn. kò sẹ́jọ́ lọ́wọ́ ọ̀wọ́ ṣùgbọ́n o níṣẹ́ 8 years ló ń lò lọ́lọ́gbà this is your 9th year I mean. àwọn ẹgbẹ́ ẹ̀ wọ́n ti marry wọ́n ti bímọ wọ́n ti ń kọ́lé wọ́n ti ń wà òkè ìwọ́ wà ń bí òun gbé ṣòkòtò sí di òun ṣayé lọlẹ̀ idiot. ó mọ̀ọ́rẹ́ ni tó bá mọ̀ọ́rẹ́ ni wàá mọ̀ pé torí irú yín làwọn àjèṣì wà lọ́gbà yìí onímì ọdún mẹ́sàn-án ọdún kẹwàá tèmi lélẹ̀ ṣùgbọ́n bóyá ìwà àwọn lọ́gbàjọ mú lẹ́ni iye tí ó bá sí pé àwa ṣì wà lọ́gbà yìí ni ṣòro bí wọ́n lè máa yan bó ṣe ń yan yìí ni ó lè bó ti gbogbo tó ń ṣe fashion parade kiri àwọn ṣọ́ọ̀kì àwọn àlàbámá jọgọjọgọ àwọn òpépé àwọn ọmọ bàbá ńlá mìlá gbogbo wọn ti fojú wọn ti fi ẹ́ là kí ló ń ṣe lè tiwa kọ́ lọ́wọ́ mọ́ ẹ lára ẹ má wọrí náà. ẹ̀gbọ́n ilé a máa dín pẹ̀lú ilé yìí. ọmọ bàbá tó já fọdá máa ta. Bánkẹ́ má fi lọ mímú mọ́ jẹ ó tọ́ nínú ó dẹ̀ ń dì náà pé kò sí kankan láàrin wa àti Ṣẹ́gun àbólówó yẹn lẹ́ close tó yẹn mo kì í ṣọ̀dẹ̀ o. Fẹ́mi ó dé gbà mí gbọ́ lóòótọ́ èmi àti Ṣẹ́gun close but there is no string attached. Bánkẹ́ kí mi gbà wọ́n gbọ́ wọn náà gbọ́dọ̀ tó sọ wa àti Ṣẹ́gun close jọ́nà kí ni closeness ìwọ àtọkùnrin kí ni eré kí lajá ń bẹ́kùn ṣe kí lẹ fẹ́ arrive at perfect close sọ fún mi náà wọ́n ní kí n gbàgbọ́ àti pé ọ̀rọ̀ téèyàn kí ni ti sọ èèyàn bíi méjì èèyàn bíi mẹ́ta tó ti ń sọ tó bá tẹ̀jẹ́ gbọ́dọ̀ yẹn jẹ́rọ element of truth díẹ̀ máa wà ń bẹ̀ báyìí
bẹ́ẹ̀ ni. There is no element of truth nínú rumor yìí. Because èmi àti ò fẹ́ra wa. Ojú ọmọ ò fẹ́ kó máa dá àṣọ̀rọ̀ tí bá sọ fún yín. Okay, sweetheart, jọ má bínú gbogbo nǹkan tó gbọ́. Bọ̀kọ̀ sóòótọ́ náà ẹ̀. I'll make amends, okay? Tí má bínú. Ó ti mọ̀ pé mo lè bínú sí ẹ náà ló ṣe máa ṣe nǹkan tó wọ́n ya. Jẹ́ àwọlé. Ṣé o lè wá bíbá láì wọlé ni? Ó ṣe ní wọlé. Ok, tó bá wọlé kí lè wá ṣe. Àti pé ṣó mọ̀ pé the best way téèyàn lè fi bẹ̀yàn kéèyàn gbọ́ náà ni kéèyàn wọlé. Ok, mo ti bọ́jà wọlé. Báwo ni Kúnlé? Báwo ni ṣàlàfíà? Kúnlé. Organic and resting. But ṣé kìí ṣe pé bóyá o sick or something? At all, organic resting. In fact, on motor in the gym. Àbúrò ẹ̀ kọ́. What should I ask him? Oh, Mini. You can lie. Okay, ṣé tiẹ̀ ni? Èmi kọ́ mo ní bọ̀bù dúró náà. Denomination wo ni? 1,000 ni 1,000. 1,000. Okay, lè lo wà ń bẹ̀. Mi ò mọ iye tó wà ń bẹ̀, but it's my money. Ṣẹ́gun, o mọ iye tó wà ń bẹ̀ dẹ̀ ń kílè fún wọlé. Mi ò mọ iye tó wà ń bẹ̀, ó iṣẹ́ wọlé ni. Okay, alright. Màá kà, right? Tí bá dẹ̀ kà, o máa fún mi 50%. No, I'll give you 30. Oh, 30% now. Banker money. Okay, look into my eyes and tell me 30%. Okay, don't let me look into your eyes. 40. No. Yeah, can. Yeah, can. Do. Yeah, can. Banker. Banker. Banker, banker. 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 Ah, tell me. Turayo. Banker, banker. Turayo. Banker, banker, please. Banker, 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 stop now, please. Banker, banker. Turayo. Banker. Banker. Auntie Banker. Ẹ kú ìjókòó, madam. Ẹ ṣé dókítà. Ẹ kú iṣẹ́. Ẹ jọ̀ọ́ báwo ni ara Bánkẹ́? Àti pé irú ailment wo gan ló ní náà? Ó ti ń feel better. But madam, ẹ̀yin náà kò kéré díẹ̀ o. Lọ́nà wo? Ṣèbóbìnrin ni anyway, Bánkẹ́ ti lóyún oṣù méjì. She's what?
rí bó ṣe lóun máa rí. Akéde ìjọmọ tí mo like gan ó disappoint mi o ó disappoint mi gan. Mommy, I'm so sorry on our behalf. What were you doing? It's okay. Daddy, dé dá sọ̀rọ̀ yìí. Ẹ bá wa dá sí náà. Ẹ jẹ́ máa wẹ̀ mí ràn báyìí. Gbogbo nǹkan tí a sọ pé pátá kò sí tí mo gbọ́ náà. Right. Ẹ bèrè lọ́wọ́ ẹ̀ ó lóun òun ò mọ àwọn ẹbí ẹ̀ kankan rárá òun ò mọ àwọn ọ̀rẹ́ ẹ̀. Ṣùgbọ́n sọ nǹkan fún olú travel ni àbí? It's okay. Ó ṣá máa dé já? Ó máa dé sà. Ó máa dé? Bẹ́ẹ̀ ni sà. Kò sí nǹkan tá a fẹ́ ṣe sí. Mo ṣàmọ̀ àti wọ̀ pẹ̀lú ẹ̀tẹ́jọ́ kọ́ síra yín àbí? Ní tìtorí ilé tó ṣẹlẹ̀ ká sọ pé a fẹ́ lé báńkẹ́ dànù tí wọ́n ṣe pé àlàbí nǹkan. A jẹ́ pé nǹkan tọ́lọ́ sọ pé a máa ṣe nínú ọ̀rọ̀ báńkẹ́ ó ṣe kù nìyẹn. Mama, it's okay. Mama, that's all right. It's all right. Ìfẹ́ Ọlọ́run là ń ṣe tá a bá ràn ní lọ́wọ́. Ìfẹ́ Ọlọ́run là ń ṣe tá a bá ń faṣọ fóni o. Ìfẹ́ ẹlẹ́dàá là ń ṣe. Kílẹ̀. Ọmọ ẹ̀kọ́ lọ síbi oṣù méjì nígbàtí oníbà kẹgbẹ́ ìjà. Oṣù méjì owó pé nọ́mbà ẹ̀. Ọmọ tó fọ́lé ni pé mi lè máa pè nọ́mbà almost every day. Kò ní lọ. Not reachable ló sọ. O dẹ̀ wá lọ sí department àbí kò rí àwọn ọ̀rẹ́ ẹ̀ kò béèrè ẹ̀ lọ́wọ́ wọn. Mo dẹ̀ ti lọ sí department ẹ̀ náà. Mi ò tiẹ̀ rí fèrèfèrè rárá. N bá bèrè lọ́wọ́ ní àníkò wá class. I don't know. Then ó ṣàmì pé báńkì òkè ń kọ́ rẹ̀. The only ọ̀rẹ́ kan ṣoṣo tó kó ohun tó yí ojú ọ̀rẹ́ èmi àti òkè ń sọ̀rọ̀ tó lọ́mọ yẹn ní gbéraga. Kí ló kàn pẹ̀lú pé ó ní gbéraga? Kí ló wọ́n fẹ́ fapá ẹ̀ tó ń ruga ṣe? Ohun ẹ̀ la need. Ọmọ yẹn ó lè bó òkú. Béèrè báńkẹ́ lọ́wọ́ ẹ̀ kó dẹ̀ sọ̀rọ̀. Ó ti tán. Tí n bá wá bí tí ò dà mí lóhùn gan. Wo bí o ní wojú ẹ̀ nìyí. Ẹni bá gbéraga tó bá fẹ́ bá sọ̀rọ̀ máa wo ojú ẹ̀ gọgọgọgọ tó yẹ kó wò ẹ́ máa wò láyà ẹ̀. Ẹ mọ̀ pé mi náà mi gbẹ́ bínú. Kò sí ní ayé ẹ̀ ló máa wò ló máa fi ṣojú. Ó yà bí kò gbójú kúrò báyìí kò gbọ́n tó fẹ́ sọ ó ti tán. Anyway, màá try máa lọ́lé wọn nìyẹn àbí kí ló fẹ́. So ṣé pé láti bí oṣù méjì yẹn náà o ò tí ì wá lọ sílẹ̀ o ò délé wọn. Ó ṣàmì pé bàbá wọn ń lé wọn ìtayà sójà ni èèyàn léde bẹ́ẹ̀ sí kó máa ṣe bákan. Àmọ́ àjẹ̀ntọ́ ẹ̀jẹ̀ wa bàjẹ́ lówó ìwà burúkú gbáà ni kò dáná o ẹni tó ń fẹ́ tó sọ pé o love láti bí oṣù méjì o rí òṣìṣẹ́ wa ń sọ ń sẹ́ pé o wá lọ dìpátímẹ́ǹtì ráhùn rẹ̀ ẹnìkan gbéraga ta ni wọn bá gbẹ́ ẹ lójú nítorí ẹ̀ kó fi mọ́ra kó dẹ̀ sọ pé o fẹ́ rí dọ́dọ́dọ́ ni. Àmọ́ màá kọ́kọ́ rọ̀ rẹ̀ yẹn náà àwọn ẹlẹ́nu mímú yẹn tí bá ti rí tó bá dá mi lóhùn tó bá dẹ̀ dá mi lóhùn I don't know mo ti ní ìsìn báńkì wà láì. Lover boy ojú lọ́pọlọ rárá láti bí oṣù méjì ò rí ìyàwó ẹ̀ wá ló mísẹ̀ sí ó lálàárí ni. Mo ń ṣe nítorí ìyẹn jàre àwọn ẹgbẹ́ ẹni tí wọ́n bá láìkì kò jùlọ àdéhùn bá ṣe yẹn at least kí wọ́n ti yẹn rí. Jọ kí ló wọ́n bí. Báńkẹ́ irú bèrè wo nìyẹn Fẹ́mi ló dó síwájú ẹ̀ náà. So are you alright. ẹ ò dá ṣé bíbá ìjọlé ẹ ní kí ló wọ́n bí. Abájọ náà mo pagbo ẹ títí kò lọ for the past 2 months mo ti ń pagbo ẹ tí ò lọ bóyá o sọ síìmù ni o bóyá o mọ́mọ́ yọ síìmù kónú fóònù ni o bóyá o pa fóònù I don't know o wá sí school àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n láwọn ò rí ẹ̀ àṣẹ tó pé ti lóyún ni. So ti bá wa lóyún kọ́ kí ló pọ̀ ń bẹ̀. ta ló lóyún torí kálẹ̀ mi mo lóyún wà á ti sọ fún mi. That answers the question nǹkan tó ti lè mú.
ẹgbẹ́ ilé mi gan. láti bí oṣù méjì dédé wá kiri èèyàn obìnrin kan ó lè wà ní after 2 months tó rí kó lóun lóyún fún ọkọ gbà. kí ló ń wò láti ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kejì tí ó tètè wá sọ. wọ́n gbẹ́nu jọ bá ń tọrọ ẹ̀jẹ̀ olè tèmi jẹ jàrí àṣojú ń dùn mí mo ibi tí mo ti wà náà ìwọ ni kò máa fọ̀ bọ̀ lọ mi ojú ń dùn mí tẹjọ́ ń gbéra yín wọnú ilé ń bí àbí bí ìkọlájú gbogbo ẹ̀ tí ń ṣẹlẹ̀ ni ṣé bínú ilé tẹ̀ ń wọ̀ rí. ẹ̀mí ìjiyàn. ó tẹ̀mí lò tí mo gbọ́ yéèṣì tí mo sọ fún ẹ. tí ìwà àtàwọn tiẹ̀ náà bá wọn lè mí kí n gbọ́ yéèṣì. tí bá gbọ́ tó bá gbọ́ yéèṣì tèmi tí èèyàn kan bá débi tó bá sọ wípé òun gbóyún wá fún mi lè dìnnà yẹn torí pé mo ti rẹ́dì mi ò dẹ̀ kí n ṣe bébì. Bọ́lájí kí ni problem ẹ̀ náà ṣé mi dìnnà yẹn ó lè mi kọ́ ni mo lóyún pẹ́lú mi lòun lóyún fún. òun dìnnà yẹn lẹ́yìn tẹ́ mo gbọ́ yéèṣì tí mo gbọ́ yé ìtàn nǹkan tẹ́ jọ ṣe ìyẹn wá gbóyún wá sí wá ní wọ̀kọ́ lónìí. meanwhile òbí ló mẹ́tò ń lóyún fún un so ó lé mi kan mo lóyún so kí wàá ní kí n ṣe sí kí n máa bàjá. ó dá máa gbọ́ kò sí bó ṣe máa wù kó rí náà ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́kùn pàjẹ́ ṣó ti yẹn sìn tó bá déwájú tó dẹjọ́ náà tó jẹ́ pé oyún yẹn mọ̀ pé wọ́n ló ní bọ́ tó fẹ́ gbà kò sẹ́ni méjì tí máa support náà ìwọ náà ni máa support. èmi kan mo ní. mo dẹ̀ mọ̀ kó obìnrin burú lóòótọ́ ó possible kẹjọ máa ṣe gbélé ìtẹ́ ń ṣe yẹn kó dẹ̀ jẹ́ pé lómi wà lọ́tọ̀ tó wù láti gbóyún fún tàbí kó tiẹ̀ jẹ́ pé nìyẹn gangan ló lóyún ó gẹ̀tẹ̀ ìyẹn wà lọ but kò lè gẹ́ gbé kò yẹ òun sọmọ get inside ọmọ ta gangan ó ní ẹ̀. ọmọ tájọ ni wá amọ́ra wa. ni wọ́. amọ́ra wa ṣeré èmi ìwọ ọ̀rẹ́ wa kẹta ìkẹrin amọ́ra wa náà wá pé so kò possible bó fi máa wò kó rí kóbìnrin kankan dé kó ló ń fẹ́ ra ìdí ẹ̀. abẹ́lé òní fún wa láti máa rówó kò yẹ ẹ̀sìn ẹ̀ bí ìwọ jẹ́ ká súnmọ́ èèyàn ṣerú ẹ̀ kó gbégé ẹ̀ ni a máa gbowó lọ́wọ́ ẹ̀ ní àyè tá a bá fẹ́ ni a máa bílẹ̀ ẹ̀ ní iye báyìí wọn bí jẹ́ ẹ̀dá kó má sọ fún wa ọ̀ẹ́ à ń lọ sọ́dọ̀ ọkọ ẹ̀ nìyẹn. kí làní ló ṣe wá ṣé òun lè fara òkè òun lè jókòó kájọ jókòó ká bẹ̀rẹ̀ sí ní rojọ́ ó yá ìwọ kọ́kọ́ rojọ́ kó a sọ pé èmi gangan ni mò ń bá sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ni mo lóyún tó wà nù ẹ̀ ṣó lè dúró ṣó lè stand ẹ̀. kọ́ni sọ ni pé kà máa lọ claim oyún yàrá. yeah exactly a máa sọ fún bẹ́ẹ̀ kó a máa sọ fún babaláyé ẹ̀ ọ̀nà ìdá tí òfin ní fowó lẹ̀. ok a lè bẹ̀rẹ̀ sí pọ́wó. lọ́wọ́ kan ìyẹn tó bá jẹ́ wípé ìwọ kọ́ ló lóyún bó tó wá lọ jẹ́ pé wọ́n ló ní ta tó wá ń dárú ọgbọ́n ẹ̀ tó wá ń fún wa lọ́wọ́. tí o bá bímọ yẹn tán ègún ni o ọmọ ẹ máa padà máa tọrọ owó káàkiri ni o. ọ̀rẹ́ fi yẹn lé àìmọye ègún kí ló ń jẹ́ ègún mọ́ ègún àti yan àjẹpọ̀ gbogbo yẹn kó ṣàti fà á lówó ni mo tí mo ṣe máa ń gbádùn ẹ̀ tí n bá ti gọ́ báyìí o máa já mi ṣáà ni. ọlọ́ọ̀ ìjọ èlé ló wà lápò ẹ̀. ṣe ń gbá òun ẹ̀ bá lápò ẹ̀ mi ṣe báyìí. ìjọba ló ṣe máa sanwó ọpọlọ tèmi gbélé on percentage làbájá gbowó tán. èmi mo lọ́pọlọ tó máa fi rówó èmi náà máa lọ́pọlọ tó máa fi wọ́ọ̀kì wọn fún ẹ o. Bọ́lájí tó bá sọ fún pé wọ́n gbé mi dé court wọ́n lọ fẹ́ sẹ́ńtẹ́ǹsì mi pé máa ṣẹ̀wọ̀n mo mọ̀ pé tí n bá sọ fún ẹ gbọ́dọ̀ ti lọ tẹ́lẹ̀ dè mí bẹ́ẹ̀. ẹ̀yà ajá filẹ̀ náà. What did you say? What's your pressure? What do you expect, man? I thought you to. So, tell me, how was your journey? So turbulence you're on the plane? No, not at all, not at all. Very nice flight, I like it. Very nice, smooth flight. I enjoyed myself. Thank God for joining us. Amen, thank God. Mo kura nko wa fanisha and for mommy to missing. Should you have a bag to go in? I mean half to missing the name. See my dear, I'm confident about the lane. She be to missing my. She go. Thank you. And the parent now.
Now tell me. Yeah. How was your stay over there? How was your master's program? How was the CT? Your experience? I won't lie to you, it's a very nice place. Honestly, I had a wonderful time. It's a very good place to do your master's. I had a lot of experience. Sherry, I won't lie to you, it has helped me to widen my scope of knowledge. Wow. Yeah. Master's English. So what did you dancing? I'm trying to take away pare. What do you expect now? Abajo to fresh so. What do you expect now? Now pushing so calmly. Go for someone. So the expect me to do. Check it. Yeah. Well, how will me not came in? What's your true? How does she know? Okay. Very good one. Yeah, let's just to the nearest picture. Yes. Good luck. That's right. Yeah. No. Also celebration. Oh yes. Kò sí bàjẹ́ nínú yẹn o. Wo oníkàkú náà ló mọ angle tó máa take. Èmi ti mọ ibi tí èmi máa ti. Èmi náà wo bí. Ẹ mọ̀ abẹ́ ẹ̀yin lè máa ṣe gbogbo ẹ̀ jáde. Oye tán rẹ̀ ọgbọ́n òjòrò bẹ̀rẹ̀ nìyẹn. Anyway, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ibi tí a bá ti ń ṣeré báyìí náà làwọn òtọ́rọ̀ wọn ti máa ń jáde. Ṣẹ́gun. Sir. Mo kí ẹ lẹ́ẹ̀kan sí pé ó kú oríire. Thank you very much, sir. Oríire náà ó máa bẹ kálílágbára lọ́hùn. O ò ní mọ̀ọ́yà, o ò ní mọ̀ọ́ṣẹ́, o ò ní tẹ́nítì kàìkà, o ò ní tẹ́nítì ẹ̀. Àmín sir. Torí pé àwọn èèyàn tó lè ṣàdúrà fún èèyàn tó máa mọ́ ọ náà, àwọn náà bèbí tó bíyàn. Àti olólùfẹ́ tó bá ṣe òótọ́ pẹ̀lú ra wọn. Yes, bí ìwé ẹ̀sìn ṣe wí nìyẹn. So mo kí ẹ kú oríire. Mo wá fi àsìkò yìí sọ fún ẹ pé ibi gẹrẹjẹrẹ tí ń bá gbà ọ. Yes, wàhálà tí mo ṣe láti kékeré mi títí dé stage mo dé yìí, èmi náà ní láti faransé mi díẹ̀. Ikú kọ́tà ń kọ́. Gbogbo iléeṣẹ́ tí mo ní pátápátá látòkèdélẹ̀ láti ní ìlọ wọ́n ni managing director iléeṣẹ́ yẹn. Sir. Mo ní ìwọ ni managing director gbogbo iléeṣẹ́ tí mo ní bam láti ní ìlọ. Thank you very much, sir. Sit down. Mommy, I am very, very happy for you. Our very own managing director. That's me. Thank you very much, my dear. That's my baby. I know she's your daughter. You see, torí pé ilé ayé tàwa yìí ó simple. Mo lè sùn sílé kí n má lọ sẹ́ni wíwá. Gbogbo ilé tí mo ń ṣe tí ó ṣẹlẹ̀ sẹ́gbọ̀n ìtàn ilé yóò wọ́n lóyún. Òun wá sá. Òun ẹ̀nà mo mọ̀ pọ̀ ló máa kọ́ sọ̀rọ̀ ní tiẹ̀ pé òun ẹ̀. Daddy, I promise you'll be very proud of me. I met you, Daddy. Look at, I met you, Daddy. Already àbí àwọn tó ń lọ sí house ni. Ẹni màtà tó kò lè wáyé wọn ní kankan táwọn fẹ́ suggest láyé wọn àbí bill kan tó fẹ́ pass. I support the motion ni. Òun lọ̀rọ̀ ẹ. Mi mọ̀rú bí tí kí n sọ pé bí tó ti yàn ọ́ ní kí n sọ náà bí báwo ni. I'm sorry to say this. Mo dẹ̀ regret láti sọ ọ́. Tí kò kí bá ń ṣe pé èmi pẹ̀lú màmá ẹ̀ àjọ dìde ká tó a sọ pé lágbájá jà máa fẹ́ra wa. Náà ṣe rí ẹ̀yìn rí ká gbóra lẹ́nu rí ni. O ò fi wà jọ dépò tó máa fi wà jọ mí. O ò fi wà jọ ẹni òfin. Tọ́ ẹ pé n bá ti dáàbò yẹ ẹ just for one day mo lè pe lórí ìjọba pé kò jọ wá mí my dear. Kì í ṣe ti já o. Talent tó bí ẹ fún. Oh yes. Àgbàlagbà olóòtú dúró bá tó dúró búntàrí ní tìrì. Wọ́n wá ní wọ́n á fẹjọ́ ẹ̀sùn. Wọ́n pè pátí ní gbọ́ ajé ìwọ̀n náà máa kọ́ bá ń bẹ̀. Bí kò sọ pé òun ní ẹnu tó kò lè rọ́ mi iwájú ẹ̀. Ìwọ nìkan ni. Dá mi lóhùn. Tó bá mú rìsọ́ọ̀tì náà wọlé gan apá bóun jíwèé wò náà lọ́wọ́ apá nìkan ló mọ̀ kò yéèyàn. Kò yẹ ẹ̀sìn. So it's better kó change.
What do you want? I promise to change, sir. You promise to change? Yes. Go on your knees and apologize. I'm sorry, Daddy, she's sorry. It's okay. That's all right. 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 ẹ mọ̀ pé fàánù ni. ẹ má yẹ kí n máa gbọ́ statement wọn dùn mí ni. mo fẹ́ àsìkò yìí sọ fún gbogbo yín mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹbí yóò jù báyìí lọ. ọlọ́run báláńjú ló dẹ̀ kẹ́mi gbogbo tọ́lọ̀ ń ṣe fún mi pátápátá kò sẹ́ni kankan tó ní kọjá yín. ṣe iléeṣẹ́ mo fẹ́ sọ ní àbílẹ̀ tá à ń kọ́ láyé. díẹ̀ ní tí màmá ẹ̀ mọ̀ tó bá tó stage kan màá mú ẹ bọ́ sáwọn eré ààbò mi do you understand kó mọ ibi tí àwọn ilẹ̀ wà ilẹ̀ ní ilẹ̀ gidi tó ẹ pé kò sí nǹkan tó lè dẹ́rù báyìí lẹ́yìn ẹ̀yin mẹ́ta yìí kò sí nǹkan kan kò sí ẹlòmíín bò mí ẹ̀yin lẹ́ni gbogbo property mi ẹ̀gbọ́n tí mo wí ẹ máa torí yẹn pé ẹ ní kàwé ẹ ka o èyí tó jẹ́ kókó jù bẹ́ẹ̀ láyé lèmi fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí sí ẹ̀gbọ́n nǹkan tí mo sọ fún yín èmi ti ṣe tèmi o èyí tí mo ń ṣe mo dẹ̀ ń ṣe lọ́wọ́ mo ti parí tẹ̀gbọ́n yín òkú tì yín so ó jẹ́ nǹkan tí mo ní èmi fẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ yín sọ ìyá tábàlẹ̀ rẹ̀ bí tí mo tún kùnà tí mi ti kà pé kẹ́ jẹ́ kí n tètè mọ̀ ká tó fà. Àtúráyọ̀ kí ni problem ẹ̀? Kí ni problem ẹ̀? Ó tún ti jalè bó ṣe máa ń jà wọ́n fi ṣí ẹ ni. Kí ló dé náà? Ó ní má bínú mò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni sọ̀hún bó ṣe máa ní kí n má bínú nìyẹn máa pardon ẹ severally. Wo on this one mi ò ní pardon ẹ o mi ò ní dáríjì ẹ ni mo sọ fún ẹ yẹn. Kí ló dé? Ó lè láǹsọ yìí náà. Ó tún ti méjì ẹ̀ lẹ́yìn. Kí ló tún fẹ́ ṣe? Ó tún ti já ẹ̀ lẹ́yìn náà. Gbọ́. Ọ̀wọ̀ dáàdì, èmi ò lè bólé gbélé mọ́, ó máa bẹ́tà kí Túnráyọ̀ fún aláìnú lé. Túnráyọ̀, kí ni problem ẹ̀ náà? Dáhùn, ṣé wọ́n fi ṣe ẹ ni? Kò sí ọ̀kan máa ṣe. Ṣé àwọn tí wọ́n dúró tí wọ́n ti kún wọn fẹ́ mi gan fọwọ́ sí bẹ́ẹ̀ ni? Dáàdì ẹjọ́ má ṣe bẹ́ẹ̀ fún mi. Kò sí nǹkan kan tí mo lè ṣe. Ọlọ́mọ ẹ̀ka ẹ̀ náà jáde jọba lọ wá sí ilé wa ń báyìí kó wọn lọ ṣe bó ṣe máa ń ṣe kó máa lọ sáà mọ́ lọ. Wọ́n jẹ́ àlè rí bọ́n ṣe wá yẹn. Oh yes. Tọ́mọ̀rí ẹ báyìí sìn ẹni bá fẹ́ sìn o ti fẹ́ràn. Wọ́n fẹ́ mọ́ it's better tomorrow morning just pack your load and go. Nǹkan tó bá fẹ́ kó bí mi I'll do it for you. Right? Ìwé ìyẹn lórí àdìdìdì lọ sún jẹ ká máa jẹ. You are living. Just know kò mọ̀ yẹn sínú ẹ̀ pé òun lọ lọ́gàá lọ sún jẹ. Don't carry. Orúkọ kò tó jẹun. Pẹ̀lẹ́, ìdàpẹ́ àpò mọ́ mi. Pẹ̀lẹ́. Mo ro ní gan-an. Mo ro mí. Pẹ̀lẹ́ ìgbẹ́ ìsì sọ́rí. Inú tó ṣẹ́gun.
Àti ló ṣe yín láti dédé. Ọkùnrin ni wá. Ọkùnrin ni wá. Mo máa dẹ́rọ̀ báyìí. Máa gbọ́. Kí ló wí? Èmi tó wọ̀ náà. Mo máa. Ìjọba kùnrin ni wọ́n ọ̀dọ́ náà. Mo máa dẹ́rọ̀. Báwo ni ṣe jẹ́? Ẹ wo màmá ẹ farabalẹ̀, wọ́n máa feel better. Wọ́n máa feel better, wọ́n máa feel better lásẹ̀ kan. Ó ti yẹ kán feel better nọ́ọ̀sì. Ẹ wo màmá eré kọ́ làwọn náà ṣe ń bí báyìí. Bóyá lè mọ̀ pé poison àwọn pípín yẹn jẹ. Kí lẹ pé? Májèlé. Bẹ́ẹ̀ni. Poison. Bẹ́ẹ̀ni. Ẹ dákun ní bọ́ọ̀lù tìrì. Màmá ìyẹn lèmi ò mọ̀. Nǹkan tẹ́mi ṣàmọ̀ ni pé poison ni wọ́n jẹ. Túnráyọ̀. Mọ́. Báwo lọ̀rọ̀ poison ṣe jẹ́? Mi ò mọ̀. Ó mọ̀ kí ni? Ta ló ṣe ń jẹ fún ọgbẹ? Mọ́mí mi náà ni mo ṣe, èmi náà dẹ̀ ni máa ń ṣe tẹ́lẹ̀. Ọwọ́ àná ọmọ kankan Túnráyọ̀. Pàdé fẹ́ pàdé. Ọ̀rẹ́ ká ṣe yọ̀. Madam, ẹ ní kẹ̀ ẹ́ jọ tútù lẹ̀ wà. Ọ̀rẹ́ ká ṣe yọ̀ kankan fún pọ̀ wọ́n fẹ́ pàdé. Ní kò ní mú pọ̀ ẹ̀. Ayé mi ò ẹ̀ pàdé. Numi o. Numi. Madam, báwo ni ṣe yín? Ìyá yín wo rí. Ìyá, ẹ pẹ̀lẹ́, ẹ farabalẹ̀. Kò ṣe kẹsàn-án lẹ́nu ló máa lọ. Ẹ farabalẹ̀. Sorry. Ẹ pẹ̀lẹ́, ṣọgbọ́n. Ẹ pẹ̀lẹ́. Madam. Hey, doctor! Báwo lára wọn? Still the same, doctor. Wọ́n ṣe ń sùn. Okay, má worry. Kò make sure kó wá máa check wọn ní time to time. Ṣùgbọ́n. Nọ́ọ̀sì ẹ̀jọ̀ ìnira yín pọ̀ ní yóò fi mí sílẹ̀. Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin náà yẹn stress ara yín á lọlẹ̀ ẹ má worry. Ó dá mo ti gbọ́ ẹ bá mi pé mọ́mí mi. Mọ́mí bíi ti báwo? Ẹ bá mi pé mọ́mí mi abẹ́ mi pé mọ́mí mi jọ. Kódà mo ti gbọ́ màá bá yín pé wọ́n ṣe ti gbọ́. Ẹ rọra ẹ pẹ̀lẹ́. Inú mi o. Inú mi. Inú mi. Ìfun mi ti ń lọ̀pọ̀. Ìfun mi fẹ́ já. Ẹja take it easy, kò sí nǹkan kan tó máa ṣe fún yín ò ní já ṣe ń gbọ́ omi tó ń fà sí mi lára ẹ jẹ́ kó ṣiṣẹ́ lára yín kó circulate tó bá circulate lára yín kò sí nǹkan kan tó máa ṣe yín. Irọ́ nọ́ọ̀sì ẹ bá ń pe dọ́kítọ̀
ìfún mi ti fẹ́ já. ok ẹ take it easy tẹ bá insist pé dókítà lè fẹ́ rí máa bá yín pé dókítà ń ṣe gbọ́. ẹ rí láti wọ́n fún ṣe gbọ́ máa gẹ̀ẹ́dẹ́ fún un. inú mi ò. Àbájọ tó rẹ̀ ṣe níwọ̀n ìkàtẹ́ tí kò gbọ́. Jọ̀wọ́ dá mi láre, bàbá má jẹ́njẹ́ bí. Ayọ̀ ni mo fẹ́, Ọlọ́run ò dá mi láre. Ayé òróró, ayé oníkà. ọmọ tàdé wí ìyàwó mi ló mú wálé o ìyàwó mi ló mú wálé tẹ́ bá dénú lé wá mi báyìí ẹ lè sọ wípé bá àbí kì í ṣe wà lábí àbí ṣé ìyàwó mi máa mú ìyàn wálé máa lọ nífun pé bí ló ti rí nígbà tó jẹ́ pé èmi fúnra mi gan náà àìmọye ọmọ ló kọ́ńdọ̀ wá mi báyìí tá à ń ṣàǹfààní fún. ẹ sà ṣe bí àpẹẹrẹ irú wọn ni irú àwa yìí náà báyìí. tó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ ọlọ́pàá lọ lé wọn kọ́ lọ gbé. ìbẹ̀ni tó ń bá rí náà máa mọ́ lójú wọ́n délé wọn bá ọlọ́pàá ti lọ sílé wọn ọ̀rẹ́ ní tó jọ ọ́. mọ̀tà tó bá ti jẹ́ wípé wọn ò bá ẹ jẹ́ kó ń ká àwọn ẹbí ẹ̀. ẹ kọ́ àwọn ẹbí ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ wò ó àwọn ọlọ́pàá gbìyànjú láti kó àwọn ẹbí ẹ̀ àmúgbà tó ń bẹ̀ sí ní bẹ̀rẹ̀ lórí aago ẹ̀bẹ̀ tó lé ẹlẹ́bẹ̀ ìmọ̀ tí mo lè sọ mọ́ èmi náà wá wò pé ìka tó bá ṣe lọ bá ń gé ṣe fi wọ́n lẹ̀ nìyẹn
Ẹ̀sà ẹ bá má ti ṣe bẹ́ẹ̀ tó bá pẹ́ jẹ́ kán mú ìyá ẹ̀ kán mú bàbá ẹ̀ kán gbẹ̀gbọ́n kán gbàbúrò tó bá ti gbogbo wọn mọ́lé ìyẹn ló máa ti jáde níbi tó wà pé òun ti lọ fa àwọn ẹbí òun náà òun ti lọ fi wọ́n sínú gbèkùn wá jáde wá. lọ́mọ o ọmọ tó pé láti bí ọdún 6 tó ti wà nílé ọ̀dọ́ wa ní ìbàyìí kò délé wọn rí sísá tó sá kò lọ sípítù lọ́dún yẹn kò lọ́ọ́lé rárá ipò mélòó gbà lọ lọ́wọ́ bá ọ táwọn bá gbé àwọn yìí ìgbà tí wọ́n fi àjẹ́ aláìṣẹ̀ ni. Ẹ̀sà ṣẹ́rí ó rí bí ṣe sí ni o tó bá jẹ́ ọ̀dọ̀ orú àwa tálíkà báyìí ni Ẹ̀sà tí bá mú àdá mi tí bá wọnú agbolé wọn bí mo ṣe ń ṣàrúgbó báyìí kó jọba kókó náà ni mo rí máa gbàdáde. tó jábọ̀. Kí ló ṣe? Má fi ronú ṣe àyín léṣe kó tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kò sí ẹtí inú ẹdùn sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àmọ́ kí la fẹ́ ṣe ẹ jẹ́ àgbà fọ́lọ́run ẹ̀dá tí ò bá gbà fọ́lọ́run kò lè nísinmi. àgbà fọ́lọ́run ó ti gba ọ̀rẹ́ dùn. kò sí ẹtí rẹ̀ máa ṣe tínú ẹ̀ máa dùn mọ́ ẹjọ́ ẹ tó mi sì tún kí ẹ ti ẹ̀ gbọ́ ẹ ti ronú lọ kí ni kí n ṣe fún yín ti ṣe máa jẹun sí. kọ̀ọ̀kan ò ní jẹ́ ní ẹ̀. dáàdi tó mi sìn látọjọ́ tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ ń jẹun tó bá gbóúnjẹ síwájú ẹ máa fọwọ́ gún ni ẹ jọ̀ọ́ ẹ jẹun. ọ̀dà kò bó tẹ́gbà ẹ lè bá mi ṣògì díẹ̀ ṣá. pẹ̀lẹ́. Daddy told me to. No, báwo ni? Ẹ kúlé. Yeah, sure, okay. Mo rí pé foodstuff ti tán lé ni mo wá sáré lọ rà. Ṣé ẹ rà ṣá? Bẹ́ẹ̀ni sá. Ṣé tomi sí ò disturb yín? Náà ó ṣe jíǹsì náà ni. Sọ̀rọ̀ gbá mi mọ́ ni. Mo tóbi àti màpá yín kí lè máa jẹ kàn án kàn dání. No, it's not prepare anything. Yeah. Pàrọ̀ ní àbùkọ́. Is it? Yeah. Wọ́n kà pé tó. Ẹ̀gbọ́n ẹ̀ tí ẹ sọ fún mi pé ẹ̀ ń bọ̀ ẹ̀ pè mí lórí aago Délékè wọ́n náà tún lè pè mí. Ẹ má bínú bọ́dà mi ní tó dá mi lójú ni pé tí n bá débi màá bá yín lé. Ìgbàládùn mi tí mo lè fi síwájú Ọlọ́run gbogbo gbà ní gbogbo ọjọ́ tí má ti ń débi ayọ̀ àtàlàfíà ni kí n má bá yín. Àmì ọpẹ́ ní fọlọ́run báwo ni gbogbo ilé ń kọ́? Kí lẹ fẹ́ jẹ báyìí kí lẹ máa mú? Adé ọ̀rọ̀ jíjẹ kọ́ níta bá jù yẹn lọ. Ṣé kò sí? Bá a ṣe wáyìí gbogbo mọ̀lẹ́bí ló rán wa wá. Yes. Kí ló dé? Wọ́n níbi tó ronú tìyàwó yìí tó ó tó gẹ́. Ó ti tó béèyàn bá ní kò dùn kó náà kẹ́ni náà kó mú ìyàwó tiẹ̀ náà kó lù pa kó wo bó ṣe rí. Àwa ní sọ pé torí bó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ká tẹ̀ wá fi ilẹ̀ bẹ́ẹ̀. A gbọ́dọ̀ pààrọ̀ ó gbọ́dọ̀ wá àrọ̀ àsìkò ń lọ. Tó ẹ pé nǹkan tẹ bá wà nìyẹn mi ṣe tán ti fẹ́ àwọn sí ẹ gbàgbé ń pa ẹ. A lè fi gbàgbé sí i. Ẹ̀yin náà mọ bí mo fẹ́ràn màmá Ṣẹ́gun tó. Ìwọ náà wo gbogbo tó lọ́hùn ṣe fún ẹ yìí ṣé ó fẹ́ kẹ́ni ẹlẹ́ni jogún ẹ ni ó ti ṣẹlẹ̀ ká dẹ̀ mú pilẹ̀ ẹ̀mí ọmọ ẹni ní jogún ẹni kò tiẹ̀ fi kan sáyé tó tiẹ̀ máa tún jogún gbogbo nǹkan yìí ní làwa ń sọ o. Délékè bọ̀dá mo fẹ́ kẹ́ sọ fún mi obìnrin wo ni mo lè fẹ́ ń sìn tí mo lè fẹ́
tó máa dàbí màmá Ṣẹ́gun obìnrin tó jẹ́ pé láti ọdún tèmi pẹ̀lú màmá Ṣẹ́gun ti wà ahọ́n àwa méjì ò tà sí ara wọn rí. no ẹ sọ fún mi. òdodo lẹ́sọ̀ ẹ̀gbọ́n mi ò àmọ́ mo fẹ́ fi kíní kan dá yín lójú lẹ́nu tá a bá ronú láti ní lọ di ọ̀la ní tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni ó ti ṣẹlẹ̀. ibi tá a dẹ̀ sí ń lọ́jìn tá a bá torí ìtọ̀rọ̀ ìyá Ṣẹ́gun tó wá bó ṣe wáyìí ẹni tó bá ní kò dùn yín kóun náà bẹ lọ́hùn kí n tó ṣẹlẹ̀ sí yẹn kó ṣẹlẹ̀ sóhun n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká mọ̀ bá a ṣe máa ṣàtúnṣe tóbìnrin míì máa wà tẹ́jọ́ máa ṣe wọléwọ̀de àdásùn àdájí kì í ṣe ohun tó dáa. bẹ́ẹ̀ni àdásùn àdájí èkejì rẹ̀. Daddy told me say. Ẹlẹ́sà. Ẹlẹ́ báwo ẹlẹ́ o. Mi mọ̀ pé wàá nu bí ìsà. Daddy oúnjẹ ti rẹ́dì sà kẹ́ wá jẹun ni. Jọ fún wa ní bí ìṣẹ́jú márùn-ún péré. Okay sà. A máa jọ ẹ̀sìn dání. Ó máa tó gbogbo wa sàmì yìí mọ̀ pé wàá mi bá ti ṣe púpọ̀ ó máa tó. Kò ṣe máa dé. Ẹlẹ́sà. Dáàdì Tóbi sì ń gbọ́ tó yí ọmọ yẹn pè yìí. Ṣé ìwọ ló bí Tóbi sì ni? Sọ fún mi. Alright. Bí àsìkò àti iṣu tó bá tó fọ̀rọ̀ máa lálẹ́. Ìgbà mi máa wà kò ní sọ̀rọ̀ ayé máa wà. Àsìkò mi dẹ̀ máa wà ọ̀rọ̀ máa wà yìí ò ní sí. But the little time tó wà lẹ́nu ajẹ́ ká fi sọ̀mbà tó wà lẹ̀. Ọmọ Tómi sì tẹ̀ ń wò yẹn tẹ̀ máa ń bá ń bí. Èmi ni mo bí. Ṣàlàyé báwo ló yẹ jẹ́?